ọkọ tí mo ti answer question on peyronie disease pẹ̀lú precom pé fáwọn tó ń béèrè pé ṣó lè jẹ́ káwọn lóyún fine it can fún ẹ lóyún tó bá mix with some remnant of sperm àti answer yẹn then peyronie yẹn a sọ wípé àìsàn àwọn àgbà ni bí ọkùnrin lè fún rẹ̀ ní peyronie disease àtọwọ́dá àwọn tó máa ń slam obìnrin pàpàpàpà tó bá lọ miss target tó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ continuously you can give yourself peyronie disease tó yẹ pé peyronie disease ó ní di kókó tẹ̀ àwọn kókó tó máa ń le tó máa ń cough yẹn kò là pé peyronie. So then mo tún answer question nípa àwọn aged àwọn arúgbó mo dẹ̀ sọ fún wa mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń béèrè nípa pé sáwọn lè bá àwọn tó ti wọ menopause sùn of course you can sleep with àwọn tó bá ti wọ menopause táwọn ìyàwó èèyàn bá ti wọ menopause ìyẹn ò mí pé yóò lè bá wọn sùn mọ́ táìmù yẹn gan lóbìnrin ní ìdókó because estrogen pẹ̀lú progesterone ó ti drop level tára fi ń secrete progesterone and estrogen ti drop ló máa ń lead to dryness fún àwọn obìnrin then ó máa ń lead to reduction in urge fún obìnrin ṣàbẹ̀yẹn so time yẹn tóbìnrin bá ń dó okó dáadáa ó máa fún vaginal wall ẹ̀ ní strength then okó dídó fún àwọn tó ti dàgbà ó máa strengthen bladder wọn àwọn arúgbó tán máa ń wúkọ́ tán máa ń tọ̀ sára tán máa ń rẹ́rìn tán bá rẹ́rìn ju àwọn kan tọ̀ sára torí àìdókó ni then ẹ̀yin tẹ́ni ẹ̀fẹ́ súnmọ́ àwọn tí wọ́n hàn ṣe nǹkan oṣù mọ́ àwọn yẹn gan ló yẹ kán máa bẹ̀rù ẹ má bẹ̀rù níbi tí ẹ̀rù ò sí. The only thing is dryness which can be taken care of by lubricants. Ọkùnrin ò ní problem kankan tó bá súnmọ́ obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́ obìnrin náà ò ní problem fún obìnrin ní ìdókó at that time because àtọ̀ tó bá gbà ló máa bẹ́ẹ̀ rejuvenate wọ́ọ̀lù òbó ẹ̀ òun ló dẹ̀ máa jẹ́ ká ara ẹ kó stay wet and healthy. I'm talking about how will the actor come back again? How will it come out? Every now and then, ó máa squeezing yẹn lè má dàbí ìtìgbà kékeré, but at least ara ò lè wá gbé sára débi wípé kó mọ́ wá jáde. Píríọ̀dù tá a dẹ̀ ń ṣe, píríọ̀dù unfertilized egg àti wall of the uterus ló ń shed òun ni menstruation tá ń ṣe kì í ṣe pé àtọ̀ tá a gbà Mr. Banky thank you for the ask me kì í ṣe pé àtọ̀ tá a gbà ìní píríọ̀dù tá ń ṣe. Ẹyin tí ò fertilize àti wall uterus òun ló ń shed out pẹ̀lú probably remnant àtọ̀ téèyàn receive tó dọ́mọ. So this time around kò sí egg mọ́ ara ò sì create egg mọ́ ọlá famous ẹ ṣe ara ò sì create egg mọ́ wall of uterus ò shed mọ́ kí là ń expect heavy discharge kan sí ebi little sperm tó bá gbà ní time tí ó sí period mọ́ yẹn náà ni ó ṣe bí ẹ ń fẹ́ wá padà ìyẹn ò ṣe nǹkan tó bá pọ̀ use clean laundries àtàrúgbó àti ọmọ àtomidan iná ni ó yẹ kó lo clean laundries every time you wash it and you are okay àwa ti then ìyẹn náà ó náà dẹ̀ ti mọ̀ pé bákan méjì nítorí ẹ̀ mo ṣe máa ń sọ àwọn second third wife tá a máa ń fojú burúkú wò ìgbà míì gan ọlọ́ọ̀bá ń gbọ́ àmọ́ story tọkùnrin rọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń jìyà ọlọ́ọ̀bá ń gbọ́ torí àmọ́ máa ń sọ ń gbà mí singleness when I talk sex and moral I talk singleness I talk celibacy torí gbà mí it is better to live all alone in your world nígbà mí rather than living with an enemy so orí àwọn ìyálé àwọn gbà mí ni wọ́n máa ń fayọ̀ fọ́ position ìyálé nínú ọkàn ọkọ kò sí àkàtà tó lè kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni lè gbà pò ìyálé lọ́wọ́ ọkọ àwọn ìyá yẹn náà máa ń misuse opportunity yẹn àwọn ni wọ́n ti ní upper hand jù lọ́dọ̀ ọkùnrin ṣé ẹ rán second third wife tá a máa fojú bú wò èmi súnmọ́ wọn dáadáa èmi torí nature ọ̀sẹ̀ tí mo ń ṣe tí ò bá ṣe pé ìsinmi ìka voice note ọ̀fẹ́ mọ́ torí mi náà wá ka bíríìjì lẹ́kọ̀ọ́ jábá yìí ní ìsìn láti bí 5 years ago ni mo ìgbà mi máa jí lóru màmá ka voice note màmá reply ni ọ̀fẹ́ sì ni kò sòwò ń bẹ̀ ṣùgbọ́n nísìnyí tó bá ti tẹ hi báyìí sórí WhatsApp mi prompt yẹn máa drop ni you follow the prompt before I will even read your voice note gbogbo àwọn sì máa ń ka voice note ọ̀fẹ́ hùn majority of all the second third wives tó gbá àwọn fojú burúkú àwọn fojú àjẹwò àpàjẹ ní hùn wàhálà ẹlòmíín jìyà so àǹtí tí mo sọ fún pé tí ìyá tó wà nílé yẹn tó bá lè bá àwọn family sọ̀rọ̀ pé kán dákun kán bò ń bẹ̀ torí mo ní ṣé ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹni yìí fẹ́ yìí ni ó ní ó mọ̀ tẹ́lẹ̀ pé even over 2 years tán bá ṣe patí ńlé wọn gan òun máa ń lọ táwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé ó kinní kan ó lé ìgbà yẹn ó fi òpó ń ṣàwàdà ó rò pọ̀ kó òun kàn bá sùn yóò gbé jùlẹ̀ yóò mọ̀ bá tiẹ̀ lọ ni gbogbo wá rí i pé ó ti fẹ́ officialize kinní yìí ó ti ń bọ́ sí tòótọ́ bọ̀ ló tẹ̀sẹ̀ wá ń káré kiri jàǹjàǹjàǹ kókó jàǹjàǹ mo wá sọ mo ní ó sì lè win níyì tí woman àti ilé yẹn 80 to 85% sure pé at that point she can still win
torí kò sẹ́ni tó fẹ́ pé méjì tó bá wá padà wá eventually wá jẹ́ pé wá padà ṣé ìkejì ń wọlé ìwọ tó ṣe kejì náà ó tètè máa wo ẹnu géètì ìkẹta àti kẹrin yóò dé àtẹni táìmù gbogbo bàbá onígbèdé tó kù ní ìsìn bó ṣe fẹ́ kìnní ó fẹ́ kejì ó tún fẹ́ kẹtọ tọkùnrin bá ti bírèkì ẹ̀jì yẹn afífìlà pé ní ẹ̀kan níní yìí bóyá ṣe 100 ẹsẹ̀ àbí 1 million sin ní àkọ́kọ́ ṣe kó tó rí wọ́n ṣe ó lè jẹ́ pé yọkan nìwọ́ ṣe tí ó fi mú kẹta wá tí ó fi mú kẹni tó fi mú karùn wá ìyẹn ò jíjẹ́ lórí wípé okùn bó bá ti bọ́ síta báyìí ọmọ bẹ́ẹ̀ bò lọ ni. So kì í ṣe wípé mo ní kó kọjú èyí tí ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ sórun alẹ́. I'm only saying that woman inside can still win. tó bá yẹ pé nǹkan kan ṣe rí equal right mentality kan kó sí alọ́pọlọ ní day one òun ló kó bá gbèsè ayé ọ̀tẹ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì nígbà òde bẹ́ẹ̀ tán ni ó tó fèsì reality pé kò sí equal right kankan bíi kínní pé kó mọ̀ kóun ti fẹ́ ni tó mọ̀ wò pé ó fẹ́ràn òun gan jù báyìí lọ mo dẹ̀ sọ fún wa mo lẹ́ni tí ń ṣe second tí ń ṣe third tí ń ṣe fourth kálukú lọ́mọ ibi títí ń bọ̀ wá mo tún ṣàpẹẹrẹ mo nígbà tí mo parí school science mo ní mo dúró kí n tó ládmission tèmẹ́nu mo púùlù OAU mo púùlù kódà mo re footmin àdánwò nílẹ̀ Haúsá mo re sẹ̀sáàmù postjamb wọ́n gbàdúrà pé 240 mo gbàgbà náà bí mo sì ṣe ń páàsì tó ń gan admission ṣé wọn pé Nàìjíríà is grace of God and whom you know ṣé yẹn wá mí pé gbogbo ọmọ SS3 ní ìsinyìí gbogbo wọn ò dúró ọdún márùn-ún tó wọ skul bí wọn bá sọ yóò fún wọn ní sọ páǹtì ẹ dákun sẹ́yẹ̀mẹ́mú yó experience tí kálukú go through in life ó yàtọ̀. My reality is not your reality. Ìní mo ṣe sọ lóò recorded kan tí mo drop recently pé reality mi yàtọ̀ sí reality yín. So when they finally gave me admission ní institution tí mo padà lọ, àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan kan sọ pé àsìtábọ́sẹ̀ ẹ bá má gba course yẹn, ẹ bá ti ṣànọ́dà course. Mo ní ṣé ọmọ iye ọdún tí mo ti wà nílé. Tí ṣe pé mo fẹ́ lì. In fact, year tí mo gba the highest score gan jambu ládmission ìyá yẹn. Year tí mo ládmission, score tí mo gbà yẹn ó low díẹ̀ compared to tí mo gbà ní previous year. You understand? So ẹni tó jẹ́ pé bóyá lọ sí second third fourth sí nínú ìrìn àjò ayé àmọ́ reality of our life. So that's why èèyàn lè fi gbogbo ẹnu bú àwọn èèyàn bẹ̀wọ̀ tó bá ti wá mọ̀ pé the reality of your life has come to that stage whereby that is the decision you want to take. Torí pé ẹni tó ń tẹ̀lé ó ti ní èèyàn kan rí tẹ́lẹ̀ rí wípé ó fẹ́ ní ṣùlọ́kà ni. Tó o bá jẹ́ kéèyàn kan múrọ́ sí ẹ lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ń fi ọmọ ń fa àwọn obìnrin tó lé wọn ni. Pé jẹ́ mọ́ fẹ́ lè ṣàyè ibẹ̀ títí torí ìyá yìí ó fi pé tí ó fi come back to her senses. At the end of the day, àwọn ọmọ nàá máa padà lù sí àti ọmọ fẹ́ sí kejì. Wọ́n mí ìgbà wà tó pé bí wọ́n fi hàn jù bẹ́ẹ̀ lọ kì í ṣe gbogbo ọkùnrin ló lè draw line yẹn. It's not all ọkùnrin that can draw that line pé òkè bí mo ṣe fẹ́ ni mo ṣe fẹ́ you are both wives. Kò ń ṣe gbogbo ọkùnrin ló lè draw line yẹn. Wọ́n bá ti kó láyà jẹ báyìí ọmọ tó ara ni. So wàá tètè bọ́kú lọ bu ayé ẹ̀ ntọ́ ọba bá ń bẹ̀ wàá ṣe kí ni wàá faramọ́. Then make sure wípé o ní iṣẹ́. Ìwọ tó bá ti fẹ́yàn láti ilẹ̀ tó jẹ́ pátá yìí hàn mí gan wà tó ṣe pé ń gboyún ni láti secondary school ni ó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sùn lé ọkùnrin tán sì lóyún tán fi hàn fi nylon bag taari wọn lọ lé ọkọ àná òní ọkọ òní nǹkan kan gbà tán fẹ́ àwọn yẹn sì lè rí tàn pé àwọn ní feeling of entitlement or necessary feeling of entitlement ìwọ tó lọ sí second third o ò lè rí yẹn ṣe. Àwọn míì kan wà tó ṣe pé ń gbọ̀n dọ́dọ̀ ọkùnrin nǹkan ló tó bọ́n yọ ṣọ́ọ̀bù wájú ilé hàn míì gboyún ni kì í ṣe pé bóyá fẹ́ kẹ̀bí gbọ́n míì gbọ́n lọkùnrin wọn kọ́ fẹ́ àwọn náà bíi gífù pé àwọn ti ní sàtífíkèètì ayé ọkùnrin yẹn bẹ̀wọ́ tó fẹ́ lọ ṣe 2-3 extra iṣẹ́ ló máa ṣe ni mo sọ pé ìwọ lọmọ ń tó sú ọ débẹ̀ tó fi fíw pé let me go for this option yẹn ibẹ̀ náà ni kó dúró sí má fíw pé ṣọmọ pé gbà mí erin kárẹ́lé owó àjọba lọ̀pọ̀lọpọ̀ second third ìrìn òsìjọba rí kìnìún lọ́lá jù tí àwọn bá sọ fún ẹ pé mọ ọbọ tó bá ti dé màá gbé sórí ìyálé mi ó fẹ́ kó bá yí ẹ ni o sì mọ̀ pé ròyìn olórí burúkú ni position kejì tó fi ẹ́ sí yẹn náà ló máa wà bẹ́ẹ̀ tó mú ọ tó fi lọ take irú option yẹn òun ló máa gbájúmọ́. I'm telling you nígbà míì wá ẹni tó ṣe second third kan ó lè ní fọkànbalẹ̀ jẹ́ lòmíì tó ṣe first lọ but it all depends on you as an individual sì rí pọ́n mọ́gàjì ilé wọn wà ń bẹ̀ kì í ṣe tí ó lọ rẹ́ǹtì fámílì tí ó kó wá tí ó lọ fífi ọ tí ó wà sẹ́ pé kìnnì gbọ́ òun ṣe ìyàwó wọn ọmọ rí o they no know you. Tó bá sì débẹ̀ tán tó bá padà tó tí ìyáálé tó padà rójú ẹ̀fà mọ́ra padà na you go lose. So èèyàn kì í ní too much expectation fún yẹn ṣòye wá ń sìn so kì í ṣe bóyá mò ń discourage rẹ̀ àbí àmọ́ sọ pé torí mo rí táwọn kan sọ ní kọ́mẹ́ǹtì pé èmi ṣe lè ní kó tó bá try as much as possible pé ọkùnrin yẹn lè fi ìtìǹbọ̀ yìí lẹ̀ ó possible because it is what is happening.
àwọn tẹ́mi ti rí tó ṣe they are 3 tí mo rí physically yàtọ̀ fẹ́ẹ̀ tí mo ń gbọ́ tí mi rí wọn àìmọye tí mo ń gbọ́ tí mi rí wọn physically kódà ẹ̀rọ ara ẹni tí nìkan àkọlà tí ìyáálé tilẹ̀kùn mọ́ tí òjò jáde tí sáà sunkún ti ń bẹ̀ pé àlóhùn ò forogún sẹ̀ tọkọ òde padà lọ náà padà níbi nìkan ìdí ọ̀dà wa yẹn oyún bá níyẹn ní gan-an ó padà bímọ single mother ní dàárọ̀ yìí gbà tí ìyáálé ò jẹ́ kí ọkọ jáde láti wá dáná fún mọ́ so please àwọn ọkùnrin yẹn don't be deceived wọ́n nífẹ̀ẹ́ àwọn ìyálé yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló fa yọ̀fọ̀ so ọkùnrin tó ń ṣe second third kì í ṣe bóyá torí ìfẹ́ frustration ló fà á so nǹkan tó wá dọ́dọ̀ ẹ náà ló máa rí lára ẹ mo mọ̀ọ́mọ̀ fẹ́ ni nítorí wípé mo feel pé àkọ́kọ́ ilé mọ́ fún mi ní àlàáfíà tí ò dẹ̀ mọ bí ó ṣe ṣe tí ò mọ bí ó ṣe work out with that first person ṣùgbọ́n mo feel pé you see the treasured love is with that first woman. But the little time àbí the little opportunity tó bá fún wọn náà don't go beyond your boundaries because ó fẹ́ ẹlẹ́yàn ni kò sí tó ní kó má fẹ́yàn míì náà lé ẹ in fact ẹni tó ṣẹlẹ̀ 100 ẹsẹ̀ kó tó fẹ́ wọ ìwọlé mọ́sẹ́jú kan lọ tí mi ò fi dé rémi ọmọ tẹ mọ́ wá kiri gbà mí singleness is better tó ra dúró tí ó fi rí tiẹ̀ bẹ́ẹ̀ tó bá fíw pé ibẹ̀ ló fẹ́ lọ kó tètè ya di ẹrù ẹ kó pé tó bá di ẹrù ẹ pé they expect anything at any time. You understand? Because you don't know the relationship the first woman had with the family. Later, he might just wake up and tell you, the family has reconciled them. So now the first video, Timo